kádàrá mẹ́ta ni kádàrá àkọ́kọ́ òun ni kádàrá ẹni tẹ́ ẹ jọ jẹ́gbẹ́ kádàrá tí kí ni o tẹ́ kádàrá tó ṣe déédé ẹjọ́ ṣe déédé ní kádàrá ni èyí ń kò sí wàhálà ń bẹ́ẹ̀ kódà fún ọ náà ṣé wọ́n pẹ́ gàrà wọn ọ̀dà fún ọ náà ṣé ọbaláṣí àbí ọbaláṣí kò sí wàhálà ní kádàrá o ṣé wọ́n rí bí kádàrá méjì kan wàhálà mẹ́mẹ́ wọ́n tún wá jura wọn lọ kádàrá tó bá wa láyé àti kádàrá tá a bá ṣe rí kádàrá tá a bá bó o ṣe báyà rẹ ó lè jẹ́ pé wèrè ló bí ọ ọgbà kádàrá ọgbà fún ọba ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn ìjọba ń lé yín ilé àwọn tí wọ́n ti ń jọba yìí bí wọ́n ń jọba tí mẹ́mẹ́ kú kò lè kán lé yín ọgbà fún bí wọ́n ti ń jọba àwọn náà ni kádàrá tó ṣe kínú tó bá nu òun náà lè díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí gbà fún kí ni bàbá ọba yìí ṣe fún ọ nǹkan sáà fẹ́ràn rẹ̀ náà kí ló ṣe wọ́n ìjọba ń lé yín tábà yìí pé wọ́n ń jọba àwọn náà fẹ́ jọba ni kádàrá tó sì bá nù àfikún ọgbà fìtínà mbẹ́mbẹ́ díẹ̀ náà àmọ́ fìtínà tí mbẹ́mbẹ́ kò tó ìtumọ̀ fẹ́ dákọ̀ yìí kádàrá tó bá ní kádàrá tó ṣe kí ni ọmọ báwọn tí wọ́n ní sihirul bayani ni àwọn là ń fara láti ń di ojúmọ́ wàṣíbùlù fílímù àkílẹ̀ o mẹ́sàn-án àṣàdì àbí ẹ̀kọ́ ni àwọn tí wọ́n ní sihirul bayani lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ kọ́rọ̀ ọmọ kí wọ́n sọ àwọn náà jòkó yìí tọ́ kádàrá tó bẹ́ẹ̀ ni káwá gbà fún kádàrá tó bọ́ ẹni tí ò tó ọ kó sì máa dára kí ni ìró sì máa dùn sí òkèrè Allahu Akbar òkèrè bá kíyàwó rẹ máa dára ní ọkọ kí wọ́n yá ni ó sì máa rárá dá so oísì kò ísì èyí ò ní bàbá ẹja lónìí bú ìwà practice fún wa Allahu Akbar òun ni mo fi rán orí yìí fún wọn láàárọ̀ yìí mo wá sọ pé ìran kádàrá ṣèbí mẹ́ta náà níjà ìran kádàrá ṣèbí mẹ́ta ní ìjàmá wa. ìran kádàrá ṣèbí mẹ́ta ní ìjàmá wa. èyí tá a bá èyí tó bá wa jàmá wa. èyí tá a bá èyí tó bá wa jàmá wa. ìran kẹta lèyí tájọ̀dé jàmá wa. ìtajọ̀dé. ìran kẹta lèyí tájọ̀dé jàmá wa. àfi ká gbà fún ìran mẹ́tẹ̀ẹ̀ta nísinmi o. àfi ká gbà fún ìran mẹ́tẹ̀ẹ̀ta nísinmi o. àfi ká gbà fún ìran mẹ́tẹ̀ẹ̀ta nísinmi. bàbá yìí wá gbà fún ìran mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n gbà fún kádàrá tí wọ́n jọ ṣe déédéé. wọ́n sì tún gbà fún kádàrá tí wọ́n ṣe kiri tí wọ́n dé bá òun ni bàbá àtìyá. wọ́n gbà fún wọn pé ntọ́lọ̀ ní kó wọn bá káwọn bá lọ́wọ́ wọn náà lúwọ̀ àwọn náà. ọ̀pọ̀lọpọ̀ ló máa fà tí ń bẹ lọ́wọ́ bàbá rẹ̀ òwú. ike tí ń bẹ lọ́wọ́ bàbá ní ọmọ òwú. ọgbà fún kádàrá tó dé bá nù. kádàrá tó wá lágbára jù tẹ wá gbà fún òun ni kiri kádàrá tí ò ṣe kí n bá ń kọrin rẹ̀. ìran kádàrá ṣe bí mẹ́ta ní ìjàmá wa. èyí tá a bá àti tó bá wà jàmá wa. ìran kẹta lèyí tájọ̀dé jàmá wa. àbí kàgbà fún ìran mẹ́tẹ̀ẹ̀ta nísinmi o. àbí kàgbà fún ìran mẹ́tẹ̀ẹ̀ta nísinmi. kádàrá tẹ tó dé báyìí lélẹ́yìí. ẹ ti dé lu ìṣáájú àfáì. ẹ ti ń kọ́ máa ń kéwù lu ìṣáájú àfáì. ẹ ti nílé kéwù lu ìṣáájú àfáì. káírò tẹ wà lọ́hùn ọba yín lọ́hùn ni ẹ̀yin lẹ́ ń mú mọ̀nà lọ́hùn. ẹ̀yin lẹ́ sọ́dọ̀mọ lọ́hùn. ẹ̀yin lẹ́ ń dúró tì lọ́hùn. ẹ̀yin lẹ́ ń fún ní jíjẹ ńgbà tí ò rí jẹ. ẹ̀yin lẹ́ ń fún ní mímu ńgbà tí ò rí mu. ẹ̀yin lẹ́ ń fún ní wíwọ̀ ńgbà tí ò rí wọ̀. ó tún wá dé ẹ̀yin lẹ́ wá ń bá wálẹ̀ lé kéwù káàkiri. ẹ̀yin lẹ́ wá ń bá wálẹ̀ lé kéwù káàkiri. ipe ìyá yóò da
àfẹ plot ní àyín kò ní tú ọ ìyẹn jẹ́ lérò kúkúrú yára plot kan ni ẹ wá ń wọnú gbó káàkiri ẹ wá mú ìwà ọmọ yín ní bá ìyá ẹni ọ̀rá lẹ̀ sí eléyìí pé plot kan má jára plot ń bẹ̀ wọ́n gbogbo ẹ̀ ni wọ́n sọ fún mi bẹ́ẹ̀ pé ìyókù náà lẹ́sẹ̀ bá a ṣe gbọ́ náà nu bàbá náà wọ́n tún jẹ́rìí wọ́n lọ sọ fáwọn náà kò fọre yín pamọ́ lọ́wọ́ ní fọre yín pamọ́. Àmín. àfi ká gbà fún ìran mẹ́tẹ̀ẹ̀ta ní sinmi o àfi ká gbà fún ìran mẹ́tẹ̀ẹ̀ta ní sinmi. ẹ wá wọn gbà tẹ sinmi tẹ gbà fúnra kádàrá mẹ́tẹ̀ẹ̀ta àwọn yín jáde àti ọ̀jáde. èyàn tẹ́ wọn bá pàdé yín èyàn gbà kó ń pàdé yín àbí òyìn ò ní gbà kó ń pàdé yín. Ọlọ́run ní jẹ́ dàrú o. Àmín. Ọlọ́run ní kú lọ́dọ̀ yín o. Àmín. Ọlọ́run kò ní dá yín dára yín o. Àmín. Ọlọ́run ọmọ kọ́ yín náà o. Àmín. èyí mo fẹ́ nu gbogbo àwọn àgbàlagbà bàbá wa nọ́mbà ení ìyá wa ní Manara alájà wa ìyá gbogbo lẹ́nu ìyá Ṣẹ̀kí gbogbo àwa tá a bí Máyọ̀wá náà nù bàbá wa Ṣí Kàmálùdíìnì bàbá wa nígbẹ̀dẹ̀ bàbá gbogbo lẹ̀ yẹ́yẹ́ orí wọ́n jẹ́ lọ bí èyí o. Gbogbo àwọn bàbá yìí ni mo fi dúpẹ́ fún yín àfa wa ẹja ló ní kú. Ọlọ́run ó dúpẹ́ fún yín o. Àmín. Ọlọ́run ó dúpẹ́ fún yín o. Àmín. A lè dúpẹ́ fún yín tán o. Ọlá Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. odi mélòó odi mẹ́rin. Afakumullah. ẹn tó yàgbé òní mọ̀ pé òun yàgbé mọ́. ẹn tó kó ní ọmọ pé òun kò èmi tí ń sọ̀rọ̀ ọmọ tí ń sọ. ó dìran ọ̀rọ̀ mẹ́rin tí wọ́n sọ. Márùn sì ni mo fẹ́ sọ. Ẹ̀ka àrùn náà mo fẹ́ sọ ni. Afáwa Máyọ̀wá akọrin ni ọ́. Àmọ́ òde báwa ń bi táwa ti ń kọrin kéwú ni. Ntẹ̀yàn bá máa ṣe lèmi máa fẹ́ fi há tọ́ báyẹn. Ntẹ̀yàn bá máa ṣe lèmi máa fẹ́ fi báyẹn sọ̀rọ̀. Tó ẹgbẹ́ lárúbáwá lọ máa sọ púpọ̀. Lábàá la máa sọ. Báyọ̀ pé Fúlàní lọ máa sọ púpọ̀. Kí máa sọ Fúlàní sọ. Àwọn ọmọ orípo kúndùn orin. Tọ́ ajá Manara ló mú ọwọ́ àlùbáríkà wá bàbá nọ́mbà ení. Ọlọ́run ó ṣàlékún àlùbáríkà. Ọlọ́run ò ní tó àṣírí rẹ̀. Ọlá Al-Qur'ani. Tọ́ wákàtí fi gbọ́ bẹ̀rẹ̀ àfà yìí kí n rí ojú àfà yìí dákun. Èyí tó ṣe yìí ẹ̀pọ̀ tẹ́ kéwú àfà fúnra mi mo wá mú kálámù fúnra mi ni mo mú kálámù ẹ bá mú tí mo fi ń jáde. Mo kọrin fún bàbá bẹ́ẹ̀ náà ṣe máa ṣe fún wa èmi náà ṣe bẹ́ẹ̀ fóun náà mo ní ṣe jẹ́ ń sí bàbá ń bẹ̀bẹ̀ jẹ́ ń sí wọn jẹ́ torí mo kóun náà fẹ́ràn orin mo máa ń kọrin fáwọn ọmọ kéwú tí wọ́n bá kán mi sẹ́mi mi àwọn ọmọ kéwú tí wọ́n bá kán mi sí ẹ̀mí mi ọmọ kéwú pọ̀ lóòótọ́ bàbá ọba ọlọ́njà rí i pé àmọ́ ọmọ kéwú tó bá rin ọ̀nà tá àfá rẹ̀ rìn tó bá rin ọ̀nà tí àfá rẹ̀ rìn àfó tún fẹ́ràn rẹ̀ yàtọ̀ fáwọn ọmọ kéwú yòókù ọmọ kéwú tí máa ń ṣe tírà àfó fẹ́ràn rẹ̀ yàtọ̀ ọmọ kéwú tó bá kọ́lé kéwú tí ń kọ́ ọmọ kéwú ìfẹ́ rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ lọ́kàn àfá ọmọ kéwú tó kọ́ mọ́sálásí ìfẹ́ rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ lọ́dọ̀ àfá ọmọ kéwú tó ní bá àfá òun ṣe lòun náà lò tá a bá lè onílọ́yẹ kí n dé lọ ni mo ní ìlọ́mọ ni mo nínú ọmọ yóò ní dùn ajá Manara mo sọ fún yín àbí sọ fún yín mo nínú ọmọ yóò ní dùn káwá lò sẹ́gbẹ́ àrùn lóde rẹ̀ kálá ń lọ lọ́rin ṣèpísà lọ́rin náà ń ṣe yà yín tọ́ ṣe gbọ́ báwọn àwọn bàbá níbi kan bẹ́tẹ̀rẹ̀ káwọn lọ àmọ́ ńgbà táwọn bá wa tá a wá láti lọ́rin lọ mọ́ àwọn táwọn wá láti Èkó làwọn wà lọ tó yẹ bá àwọn sì pilẹ̀ gbogbo nǹkan yìí àwọn yà fi bẹ̀ ń lẹ̀ ní.
mo á fẹ́ rán ọ létí lónìí wípé ìwọ nìkan kó kéwú àmọ́ náà ní kìtì ọyọ èmi máa dá wákà Yorùbá kó tó kẹtí kéwú mi lọ́bẹ̀ tí wọ́n wò èmi máa sọ pé ọba tó ṣẹ̀dá ìran mẹ́ta ló ṣẹ̀dá sí o ọba tó ṣẹ̀dá ìran mẹ́ta ló tó wá sí ìgbà tá ń bẹ nínú ẹ̀mí kò sí fọ́tò kankan nígbà tá ń bẹ nínú ẹ̀mí bí ọmọ náà gún lẹ̀ darí o kò sí ìpọ́jẹ̀bí kò sí ìpàjáre ìjọmọ wa kò sí ìpàjẹ̀bí kò sí ìpàjáre ìjọmọ wa ọ̀kanú ń bọ̀ ọ̀kanú olóyún òmùjẹ adélé ayé ìpín kejì ìgbà tá a délé ayé ìjọmọ wa adélé ayé òdélé ayé ọ̀dẹni tó lẹ́kọ̀ọ́ òdẹni tó lóye òdẹni tó ní máa jàmá wa ẹ̀kọ́ tó kọ́ ìmọ̀ tó ní iṣẹ́ tó mà kò pé kọ̀dọ̀gá jàmá wa ṣèbẹ́ni tó bá wọ̀ Ọlọ́run ṣèbẹ́ni tó wọ̀ bá ẹ̀dá sóhun ní ṣàṣáájú o ṣèbẹ́ni tó wọ̀ bá ẹ̀dá sóhun ní ṣàṣáájú. ó ń lóyún lọ Ọlọ́run á fọ ọyọ́nu gbẹ̀yìn tẹ kéwù ọwọ́ wà náà àwọn aṣáájú ọ̀nkọ́lé kí wọ́n kọ́ mọ́sálásí àwọn ń pè tí ọ́ ìwọ kọ́ sọ àrẹ́dá ṣáájú bọ́ bá wà lọ aṣáájú yìí dáadáa lọ bọ́ níbi ìpín kẹta tó bá nínú màá rẹ dáadáa wọ́n sọ fún mi kútùbà lánàá ìpè ń tọ́lọ́ ní jí sọ́kàn rẹ òun ní mọ́lẹ̀ rẹ fàdá tó fi hù bí máa ṣí àtìlá ọ gbọ́dọ̀ fi ẹsẹ̀ wọ́n fi pàmẹ́lẹ̀ Ọlọ́run tó lọ gbé sí ọlá ìpín kẹta dìgbà tá a bá dọ̀dọ̀ lọ ìpín kẹta dìgbà tá a bá dọ̀dọ̀ lọ nígbà tí ó bi ẹ́ léèrè kí ni wọ́n fàyè ṣe ìgbà tí ó pè mí léèrè kí lèmi fàyè ṣe owó tó ní ìmọ̀ tó ní ògùn tó ní ipò tó ní ìmọ̀ tó ní ẹ̀san dé o gbogbo bó ṣe lùmọ̀ rẹ Ọlọ́run ní náà nì ìtọ̀ funfun tó ń tu síta dúdú tó ń fi sínú Ọlọ́run ní náà nì bó ṣe lọ gbára tá a fún ọ Ọlọ́run ní náà nì oògùn tá a fún ọ tá a náà mọ̀ ń pò oògùn kò sí ìtòsí tí ò ní jẹ́ Ọlọ́run ní ṣe bó fi tú àdúgbò ní ṣe bó fi túlé ní iná nì àṣẹ tá a gbé ní ọlọ́wọ́ tá a sọ́ dọ́ba nínú ìlú tá a ní ọmọ túlù ṣe ṣèbí tó fi ṣeré ọba tó jẹ́ àfáà tó jẹ́ ìmáàmù tó jẹ́ ẹ̀san dé o ìwọ lọ bá jẹ̀bi bẹ́ẹ̀ni mo bá jàre ẹ̀san dé o ìwọ lọ bá jẹ̀bi bẹ́ẹ̀ni mo bá jàre ẹ̀san dé o ìwọ lọ bá jẹ̀bi bẹ́ẹ̀ni mo bá jàre ẹ̀san dé o. tọ́ lè dúpẹ́ fọlọ́run ìwọ nìkan kó ké tọ́lọ́run fi àjọ ṣàṣáájú gbogbo aṣáájú tí ọba fi dẹ̀rọ Ọlọ́run tọ́lọ́run kó lé lọ́wọ́ yọ parẹ́ èyí ló jẹ́ nǹkan tí wọ́n kọ pé mo lo bárò lè kàfí yá kàfí khafati fi harakati fahilato يا أيها العالم المحنك مالا أصلي يا أيها المعلم المعلق مالا بابا ما كفومي أيها العالم المحنك نكز محنك أيها العالم المحنك مالا àfàmù ìwà mo kí ọ èmi náà rọ ní bíi mẹ́tàdínlógún kan wá fún ọ ni mo rọ ní mẹ́tàdínlógún wá fún ọ ni o mo wá gbọ́kọ̀ kan tí mo sọ fún ọ kó lò ó kò sẹ́ni tó fẹ́ràn rẹ́rẹ́ yìí tó ju àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ àwọn mẹ́ta ní kọrin yìí fún ọ mo fi ń ṣe wáàsí fún ọ ni alá ayú alimuhannaku ayú alimu limuhannaku mahala. ayú alimu limuhannaku mahala. mo kí ọ lóòótọ́ mú ìwá ọgbọ́n nínú ọgbọ́n ta
àfà Máyọ̀wá àfà ni ọ́ lóòótọ́ òkè ní Saudi òkè ní Cairo òkè ní Ifọ̀ òkè ní Ìlọrin ọwọ́ adéládé òkè lẹ́kọ̀ọ́ òkè ń gbẹ̀dẹ̀ ọwọ́ adéládé lọ́dọ̀ títí wa ayọ́ عالم المهلك مهلا بعد كد ومر عيش طويلا. بعد كدين ó lọ àwọn ọjọ́ kan tí ò ṣe máa sọ fẹ́nìkan kọ́nà ò lè sọ àwọn ọjọ́ náà àwọn ọjọ́ tó lò ń lè kéwú ìjọ tó ń ṣe eré táàbù ó sì jágbe mọ́ pé wọlé ní bújù wọlé ní bújù wọlé ní bújù ó sì ń ṣe eré lọ́mọ wa dùn ọ́ pé mo fẹ́ràn mùdírù púpọ̀ mi ì ṣe ń tí ọ̀dà lẹ́yìn wọn mi ì ṣe lójú ọ̀dà ìtàsẹ́ ẹ̀yìn wọn wọn ló sì jẹ̀bi ẹjọ́ yìí wọn ò ṣe é rò lé. بعد كد ومر عيش طويلا. بعد كد ó lọ àwọn ẹ̀sẹ̀mí kan tí ò ṣe é sọ fún yẹn wọn ò lè fi tọrọ ẹ̀sẹ̀mí. ومر عيش طويلا. bàbá tẹ̀ ń sọ bí ayé ti le jù sáà lè sọ ti Cairo àmẹ́tẹ̀lẹ̀ yìí bá Cairo bàbá gbogbo àtàwọn ṣe kàmẹ́lì yìí wà ní Cairo tí yìí tún tẹ̀jú gba tiwọn lọ. ó lọ àwọn ìgbà yẹn lọ yá. قد حفظت العلوم حفظا صحيحا. ẹ má dákẹ́ wú. قد حفظت العلم حفظا صحيحا فاعلات مستفعل فاعلات. قد حفظت العلوم حفظا صحيحا. ọba fẹ́ kéní kéwulé kọ́dà àfíìsà àlẹ́lẹ́mà ìbùbọ̀n sọ̀híhà. ó fún ní àfáà قد حفظت العلوم حفظا صحيحا وتلوت الصحف وتنزيلا. lóòótọ́ wà láyé ọmọ kéwú ìlú ọmọ kéwú máa bá bí wọn ní mú àtá èrí rẹ lọ́wọ́ bí àfa àtọ́sẹ̀sì náà ò tọ́ ti ń dù ṣe àkọsẹ̀sì náà ò tẹ́ ni gbogbo tó rìn la gbogbo tó kó wọlé ìdánwò yẹn gbogbo ẹ̀ náà máa jà lérí rẹ̀ àfi stanley olúmọ ibùsọ̀ àwùsọ̀ yìí وتلوت الصحف وتنزيلا. ó ní wà lùkùránì tó máa fi tu lóòótọ́ ìṣó. أيها العالم المعلم من أنت سؤال kàbúkà. آفاكم الله. wọ́n wọ káàkiri nǹkan farabalẹ̀ ayọ́ àlùmọ́ àlùmọ́ mọ́ni lọ́sẹ̀ àgbé ajísù rẹ̀ mú lẹ́gbẹ̀ẹ́ òun. أيها العالم المعلم من أنت سؤال يريد منك دليلا. ayọ́ àlùmọ́ àlùmọ́ àfa àmáyọ̀wọ́ lónìí. ó ti ń kọrin èmi kọrin tèmi fún ọ̀nù lónìí. ayọ́ àlùmọ́ àlùmọ́ wà fà tọ́ dálé kéwúlẹ̀. ayọ́ àlùmọ́ àlùmọ́ wọ́tọ̀ dá mọ́sálásí lẹ̀. ayọ́ àlùmọ́ àlùmọ́ wọ́n tó gba àwọn òbí àwọn ọmọ yìí tí wọ́n gbà wọ́n gbọ́ tí wọ́n ká àwọn ọmọ wá fún ọ lónìí. ayọ́ àlùmọ́ àlùmọ́ wà fà tó ń ṣe onímọ̀ fáwọn ọmọ. mo ní ìdí kẹ́kẹ́ tí mo fẹ́ bí wọ́n gan lára náà. I have a question to ask you. Try to answer my question. If you can't answer it, I will answer it for you. أيها العالم المعلم من أنت سؤال يريد منك دليلا. Mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan o. I want you to identify yourself to me. I want to know who are you. Tani wọ́n lè ń tọ́jọ́ jù láyé lẹ́ni tí wọ́n bí pé identify yourself to me. I want to know you. Tí o bá lè identify ẹ̀ tí o lè identify ara rẹ̀ pé mi lẹ́ni báyìí ẹ mà ká gbóyè jù láyé nù. سؤال يريد منك دليلا. mo fẹ́ kó o fún mi lésì ta ni ọ́ tó o bá wá lè fún mi lésì ibà àfa rẹ̀ ń sọ̀rọ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ jẹ́ wá sọ ẹni tí wọ́n ń jẹ fún ọ. báyìí pọ́tọ̀ ní bó ṣe ń wúra rẹ̀ nù dígí tẹ́lẹ̀ wá lè ta paradà lónìí. Ìtí mo fẹ́ pè ọ́ yìí òun ni tó ń jẹ gẹ́gẹ́ tá ló wà àkọ́kọ́. أنت في نالكم يستغل الله سبحا بكرة وأصيلا. أنت في
كنانة يستذلون سبها بكرة وأصيلا. wọ́n nìkan orí àwọn ọmọ bébí ń pọ́ bébí ọ̀pọ̀ nísì wọ́n ọmọ bó ṣe yóò tó wọ́n ọmọ bébí ṣe ń pọ́ tó àfáàní ọjọ́ ọmọ wa dá ọmọ kí ó sọ́dọ̀ rẹ̀ ọ gbọ́dọ̀ kára mọ́ wọn òbí wọn o fi wọ́n lẹ̀ wọ́n máa kó wa wọ́n máa kó wọn lọ́dọ̀ náà wọ́n máa kó wọn wá lọ́sàn-án gbà tó ti níṣẹ́ tó fẹ́ gbà tó ti kọ́lé kéwú o ti kọ́lé iṣẹ́ o ti kọ́ mọ́sálásí mọ̀ pé ń tó pera rẹ ni pé ẹ máa kó àwọn ọmọ wa dọ̀ mi ọmọ tó ti sasínwín ẹ máa kó bọ̀ wá ọmọ tẹ́rì rẹ̀ ò pé kí ègbọ́rọ̀ sí alẹ́nu àti bàbá èmi ń dọ́kítọ̀ wọn ẹ máa kó wọn bọ̀ wá èyí tí ń jẹja èyí tí ń lóṣò lérí àtàn ẹ máa kó wọn bọ̀ wá o ti sọ́ra rẹ di kiri o èyí tí ń ṣe kiri tí ń mú kókó tọ́ èyí tí ń mẹ́kòló ekòló ọ̀dà ó ti وأصيلا. ìtọ́jẹ́ la ń pè ọ́ yìí o kọ́ ọmọ bí ìtọ́gbé lọ́wọ́ ṣe tó èso kíta tó lòun. شعلة تحرق النفس صبورا ليضيء الكون ضوءا جميلا ليضيء الكون ضوءا جميلا. شعلة ìwọ làbẹ́là ìwọ làbẹ́là شعلة ìwọ ni àbẹ́là. تحرق النفس صبورا. nígbà mo débẹ̀ mo sì sunkún gbà mò ń kọ́. شعلة تحرق النفس صبورا ليضيء الكون ضوءا جميلا. شعلة ولا بلا kan. àbẹ́là yìí wá ní iṣẹ́ òun ní í ṣe pẹ̀lú ara tiẹ̀. تحرق النفس صبورا. òun wá ń ṣe sùúrù lérí bóun ṣe ń jó. ọjọ́ ayé tí ó máa lọ fáwọn ọmọ yìí ni o àlàáfíà rẹ̀ ó máa lọ fáwọn ọmọ yìí ni o sì gbọ́dọ̀ bínú sọ̀búrà ń ó ṣe sùúrù fún wọn ni. ليضيء الكون ضوءا جميلا. ó rí bàbá yìí wo Sheikh Daoud wo Sheikh Kamaluddin wo bàbá wa náà báyìí ní òyà wa Manara nìyẹn ṣé bí gbogbo wọn ṣe rí lánàá rè àwọn tí wọ́n jó wọn nìyí àwọn tí wọ́n ń yọ wọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ ní wọ́n náà ń bẹ́nu ẹ̀ ń tọ́ yọ wọn. sọ̀rọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ewu nìsí àbọ̀rùpọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó wá ewu àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣọ́ọ́lá tó. تحرق النفس صبورا ليضيء الكون ضوءا جميلا. أنت شعلة تحرق النفس بووني تحرق بووني تحرق وشي جولا مي شعلة ولا بلاك تحرق النفس òun wá ń jó ẹ̀mí ara rẹ̀ sọ̀búrà ó sì tún wá ń gba jíjó òun náà òun ṣe sùúrù. ليضيء الكون ضوءا جميلا. ليضيء الكون ضوءا جميلا. ọ̀ sábẹ́ kí ìmọ́lẹ̀ ìsìlámù ọwọ́ ọ̀kùn èyí tó fi ń ṣe náà nù. wọn náà ní wọ́n ọkùn orí bẹ́ẹ̀ ní ìṣó. جسر علمي يمد فيسري عليه إليهم القوم أو نبيلا. جسر علمي يمد فيسري عليه إليهم القوم أو نبيلا. جسر علمي ìwọ ni bíríìjì mọ̀ ìwọ ni bíríìjì mọ́lẹ̀ táwọn ìyá yìí fi kọ́ àwọn ọmọ wọn wádọ̀ rẹ afẹ́kọ̀ọ́ sí àwọn ọmọ yìí dún ní mọ́lẹ̀ nù ayé wọn. jùsùrù ìnìmí ìwọ ni bíríìjì mọ̀ tí wọ́n gbà kọjá dọ́dọ̀ Ọlọ́run. jùsùrù ìyàmọ́ ìmọ̀dù àlẹ́ wọ́n jùsùrù yẹn bíríìjì yẹn á tán fún gbogbo àwọn ẹ̀ pé ẹ̀ tó fẹ́ gun bíríìjì ọmọ bọ̀ àwọn tó fẹ́ gun bíríìjì wọn kọ́ ọmọ yìí wá àwọn ọmọ yóò tó wá kún wọn dérí bíríìjì fàyèsí rí àlẹ́ ilẹ̀ yìí mo lè kàn ó mu ẹni tí ò ní dúpẹ́ fọ́nù òbí àwọn ọmọ yóò mọ ọmọ wa lè kéwù ọmọ kéwù tẹ́jọ sọ̀tá yóò wà nù ọmọ kéwù ọmọ kéwù tẹ́jọ sọ̀rẹ́ yóò wà nù ọmọ kéwù yẹ̀sì rí àlẹ́ yìí gbogbo àwọn tí ó gbèrí rẹ kọjá mọ́rọ̀ pé gbogbo ẹni wọ́n sẹ̀sán fún ọ. إليهم القوم أو نبيلا. yẹ̀sì rí àlẹ́ yìí lẹ̀ ìmú lè kọ́ mi ọmọ tí wọ́n bí dáadáa tí ò tún rẹ̀ bí yọ gbọ́dọ̀ rẹ̀ yóò kéwù
nítorí bá rí lọ́wọ́ rẹ̀ fi sọ̀sù kó fi para ni o. àwọn nàbí ilá ọmọ tí ó sì fún ọ lọ́wọ́ tó yẹ kó fún ọ lónìí àti lọ́la yọ gbọ́dọ̀ rẹ kọjá o. tó o bá mẹ́ni tó ń ṣe ẹni tó ń ṣe ìwọ ni bíríìjì o ìwọ làbẹ́là o ìwọ ni kí tún ni o. وتعيش العيش مرا وحنظلا وتعيش العيش مرا وحنظلا. ayé tó máa wá lò ayé tó korò ni. ìtọ́ jẹ́ ó sì gbé fáwọn ọmọ kéwú. àwọn ọmọ kéwú náà ó sì mọ̀ pé o lówó lọ́wọ́. àmọ́ ebi ọ̀sán ni pẹ̀yìn ọmọ kéwú tí wọ́n kó tì mí yìí. ìtọ́ sì fi sọmọ lóàbí tó fi tọ́jú ọmọ tiẹ̀ ó sì pinne wọn lọ́wọ́. تعيش العيش مرا وحنظلا ليعيش القوم عيشا معسولا ليعيش القوم عيشا معسولا. wọ́n ṣe tiẹ̀ kó lè bá àrùn àwọn ọmọ yìí lọ́rùn wá dúró owó tó ná fáwọn àgbàlagbà ń jòkó yìí ó fi bí 200,000 sára envelope tèmi ó fún bàbá wa ó fún bàbá yìí ó fún bàbá yìí ó fún bàbá yìí èló lọ́ọ́ pa níbi tá a jòkó tì. ṣèbí ليعيش القوم عيشا معسولا. wọ́n sábẹ́ kí gbogbo akátúntò àlùbáríkà láwọn ọmọ yìí lérí káyé wọ́n sàdáná ni wọ́n fi náwó yìí. قدوة يأتسي بك جيال أنت هدى وأقوم كيلا. قدوة يأتسي بك قوم ìwọ ní ìbówó oríkọ ìwọ náà làwọn èèyàn ń wò. tọ́ọ̀bá mẹni tọ́ jẹ́ ìwọ ní kí ni mo pè é. ń bọ̀ ìwọ làwọn èèyàn ń wò ẹni tá a sì wò kèé wòran ẹni tá à ń wò ìkìlọ̀ mò ń kìlọ̀ fún ọ ẹni tá à wò ẹni táwọn èèyàn ń wò kèé ṣe kí ni kèé wòran mọ́ wòran o. أنت هدى وأقوم كيلا أسد زاد للأشبال ذئابا دابهم أن يقتلوا تقتيلا. أنت أسد زاد للأشبال ذئابا دابهم أن يقتلوا تقتيلا. أسد kìnìún ni ọ báyìí. gbogbo ìkòkò tó fẹ́ jí àwọn ọmọ yìí ìkòkò kèfèrí ìkòkò ẹbọ tó bá fi wọn lẹ̀ tí wọ́n máa ṣe lọ ìwọ á ní kìnìún zada tàdífáwù àbẹ̀rẹ̀ dàfà lílé àṣìbáàlì fáwọn mékèké yìí the urban àwọn ìkòkò ẹbọ ìkòkò àìgbọ́lọ́wọ́n ọba gbọ́ tó fẹ́ ṣe kí ni. دأبهم أن يقتلوا تقتيلا. دأبهم أن يقتلوا تقتيلا. دأبهم أن ìkòkò àwọn kiriyó àwọn christians tó o bá kọ́ àwọn èyí sọ́dọ̀ wọ́n gbà wọ́n ara àwọn ìkòkò tí máa ń jẹ nǹkan nù. دأبهم أن يقتلوا تقتيلا. ìwọ ni kókò tó kọ́ àwọn ọmọ ìjọ ìwọ ni kìnìún tó kọ́ àwọn ìsọ̀rọ̀ tó fẹ́ kí kòkò jẹ wọ́n tó bá ọmọ iṣẹ́ tó ń ṣe ìṣó. أنت مكسور. bàbá wa ọba wọ́n gbọ́dọ̀ rẹ́spọ́ndì sí iṣẹ́ tí bàbá ọba àlọ́ nínú mi sí wọn àfi ká sì báyìí délẹ̀. أنت مكسور كل قاس وداني. إنما أنت المضيف عالما وجهولا. نعم المضيف عالما وجهولا. àtàfà àtàláìmọ̀kan ìwọ ni gbogbo wọn máa kọ́rọ̀ wá bá nìsín ibi ẹja fi lọ àfa àmọ́ ẹ̀ wá náà àjọ ń ṣèlú yìí ni bàbá wọn ọba tó ń jò yìí bàbá ọmọ gbàdá káyìn wọn lálejò ọ gbọ́dọ̀ takò wọn gbogbo ní tí ọmọ jẹkọlá àwọn ọmọ ọrú lọ gbọ́dọ̀ máa ṣe. أنت ترفع فاعلا بالله حقا. ibẹ̀ mo wá dé ibẹ̀ wo ni mo dé mo wá sunkún ìgbésẹ̀ tí mo níwọ̀ náà ń ṣe iṣẹ́ mi náà ń ṣe é sẹ́mi náà ń ṣe é
kí ni mo wí bẹ́ẹ̀ anta tàrífà أنت ترفع فاعلا في النحو حقا. tọ́lá bá bí ọ máyọ̀ wá ibẹ̀ kí ni ìrọ́bù fáìlì máa gbà ó ní rọ́bù ní àbí bẹ́ẹ̀ kọ́ ni ó gbà bí ó ní dómọ̀ nígbà àbí bẹ́ẹ̀ kọ́ ni kí n bọ́ jiyàn máyọ̀ wá anta. أنت ترفع فاعلا في النحو حقا. tọ́ tí mo bá kiri sasa. كم رفع. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله كم رفعت الله ثم فاعل لوطا جوني بيركا كم رفعت الله ثم رسولا ǹjẹ́ bó ṣe mọ̀ pókè ní fáìlì máa dúró ní sẹ́bà lànà Muhammad wọ́n lérò ọkàn wọn náà sẹ́bà ń ṣe ń pọ́lọ́ fún wa ní gbangba ibẹ̀ ló ń ṣe ń pè tó bá kú ọ pẹ̀lú ọlọ́run sẹ́bà bẹ́ẹ̀ náà ni wọ́n náà fẹ́ràn ní Muhammad àná kan tiẹ̀ náà anta tarifahu فاعلا في النحو حقا كم رفعت الله ثم رسولا. èsì yìí ń kọ́ máa gbẹ́nu rẹ̀. تنصب المفعول في الإعراب صدقا. تنصب المفعول في الإعراب صدقا. هل صوت الإيمان نصبا أصيلا. máyọ̀ wá ibi ọ̀pọ̀lọpọ̀ àti náà ti jí sẹ́nu bẹ́ẹ̀ ti kọ́ sẹ́nu. ibi àfa wa tó ń jòkó náà ibi náà ti dùn. bàbá wa náà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ti kọ́ sẹ́nu ajá wa mọ̀nàrà ẹ̀kọ́ sẹ́ ń bẹ̀. هل صوت صدقا. tàbá bí ọ pé kí ni arákàtà fún mọ́ fòwúlù gbogbo àwọn ọmọ fáìlù ilé agbọ́dọ̀ gbé wọ́sẹ̀lì rẹ̀ sókè ni. ìjọ fún tọ́ ọlọ́run pé gbogbo nájà mẹ́jà gbogbo nájà yìí. ìgbé wọn. àwọn kan ná tàárọ̀ wọn ọ̀nà tọ̀sán. wọn ọ̀nà tọ̀sán. àwọn kan ná tọ̀sán wọn ọ̀nà talẹ́. wọn ọ̀nà talẹ́. àwọn kan ná tayé wọn ọ̀nà tọ̀run. wọn ọ̀nà tọ̀run. àwọn kan ná tayé wọn ọ̀nà tọ̀run. kódà àfáàní wa ò gbọdọ̀ bá níbi tí ọ̀dà ṣèbérékéré irinkirin. tọ́lì ìmánà نصبا nasiba أصيلا. táǹfù ní nasibu sáà nẹ̀sọ́bà ìmánì sọ́kàn wa náà. ومضاف إليه ọ̀dà مكسور ìrọ̀ لديه. bọ́ bá lọ nẹ̀sábà ìmánì ń ṣe yahoo. wọ́n ṣe ní ṣe kí ni àwọn olóògbé ayé ní ṣe àwọn ọmọ yahoo náà kọ́ ni wọ́n mọ ọmọ àfa ṣé orí ìmánì fọ́kànú lé rẹ̀ nù. ṣé n tó gbé lọ́wọ́ wú àwọn ọmọ rẹ̀. anta tarifa anta tansibu ni mafukula. بالإعراب صدقا. هل نصبت الإيمان نصبا أصيلا. مضاف إليه مكسور لديك. oníkíni mo ní kíni. ومضاف إليه إليه مكسور لديك. هل كسرت الكفر تضليلا. alikasarita lè kú fúra. تضليلا. a mọ̀ pé mùdọ́fù ilé yìí tá a bá bí ọ nínú gírámà kéwú ó ní járù amẹ́tìrúrù ni ìsàlẹ̀ láti máa wọ alikasarita alikufura wọ́tẹ̀dìlílà. ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe gbógun ti gbogbo àwọn ìwà kèfèrí tí ń hàn láwùjọ tó wà. تضليلا. yóò ṣe sùúrù láti fi tú ṣe àbí ẹjẹ́ wọn máa ṣe tí wọn ọlọ́run tó ní islam wọn padà wá gbìjà islam lọ sí kí wọ́n ṣàtúnyó kó o ti lówó lóde bá a ṣe wóde yìí orí òótọ́ pọ̀ wọ́n dáwó fún ọ ní nǹkan tó mọ̀ ṣé owó àpò rẹ lọ ń sọ ni àbọ́lọ́run lọ sọ lóde tó lọ ọgbà pọ́lọ́run ló lè ṣe owó fún ọ ní àbáwọn tí wọ́n péjì ọ́ tó bá ti gbà pọ́lọ́run ló lè ṣe kàsárítà lè kú fúnra wọ́n tẹ̀kọ̀ yìí dànù. àwọn báyìí pé àwọn ẹni tẹ́ jòkó ìlú rẹ̀ pé wọ́n fún ọ lówó kàsárà òfún kèfèrí wọ́n sẹ̀ ní ìsàlẹ̀. وبفعل الله. ọmọ kéwú nù ọmọ kéwú. ìṣó. وبفعل الأمر قد سكنت حقيقا. تابعا سيبويه الجليلا. وبفعل الأمر máyà wá bifili le amúri tábà ní kíni máa wà lérí fílù le amúri ó ní kíni lọ́pọ̀lọpọ̀ gbà
torí fílù làámùrù yẹn ní rí sùkúrù lérí ẹ̀ àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà gáàlì báni àmọ́ rí sùkúrù kí ni túmọ̀ sùkúrù òun ni ká farabalẹ̀ síbì kan alisakanta kọ́dísàkántà kíkọ́ tàbí àǹsíbàwé ìjẹ́lìlá. tàbí àǹsíbàwé ìjẹ́lìlá. àmọ̀kú ọ̀nà ọmọ náà òbí síbàwé ìsèmọ̀ ìṣó. wàhálìsàkántà bí ilé ìwà mẹ́jọ. بالقدر كثرة وضئيلا. alisakanta filahi isom o mana وما جاء. alisakanta filahi wa ma jaa. به القدر كثرة وضئيلا. alisakanta filahi wa ma jaa. abihi ni kodaru kathiratan wa وضئيلا. ǹjẹ́ bẹ́ẹ̀ náà lọ fábà sọ́dọ̀ Ọlọ́run fọ gbà pé ntọ́lọ̀ ń bá mú wa ntọ́lọ̀ mú wa nù òní rìnrìnkùnrin òní lu ọtí òní lu eré èèyàn òní lu pàtì èèyàn gbogbo ntọ́lọ̀ ń pè ní àràmù òní débẹ̀ òní lu jìbìtì òní ṣe 419 òní pawọ́ pàpàpọ̀ máwọn ọmọ yahoo yahoo. alisakanta filahi ìjọ farabalẹ̀ sí ní àdùkú àná. بالقدر كثرة وضئيلا. بالقدر كثرة وضئيلا. àbíkó oníwà kọ́lì yìí la òfìjọ wọlé. واتق الله في الفعال وفي الأكوال تجزى بأجر جزيلا. bọ́ bá sì lè máa balọ̀ bó ṣe ń balọ̀ yìí. rẹ kọ̀mọ̀ṣe ń wọ̀n lọ́la pa. وابتغ العون من خالق الكون وخذه ناصرا ووكيلا. torí ntọ́ dálẹ̀ yìí